ẹ ń sọ fún wa pé Islam kò ń ṣe ẹ̀sìn tí ó jẹ́ kí àwa Yorùbá máa ṣe. Tó bá rí bẹ́ẹ̀, kí ni déédéé ohun tó jẹ́ ká máa ṣe tá a bá jẹ́ Yorùbá? Kí ni ẹ̀sìn olè ká máa sìn? Because ohun tí mo nígbàgbọ́ lé ni pé tíyàn bá bí ọmọ sáyé, ojúṣe ìyá àti bàbá tó bí tó bá jọ wà papọ̀ òun ni pé kọ́ wá bó ṣe máa jẹun, bó ṣe máa wọ aṣọ, bó ṣe máa wọ bàtà. Ohun tó dẹ̀ máa mú wọn máa ṣe gbogbo nǹkan wọ̀nyí ni pé tọmọ yẹn náà bá dúró ní dúró ọmọ níwájú wọn, gẹ́gẹ́ bó ṣe dàbí pé gbogbo àwa tá wà nílé ayé àkọ́dídé wáyé, nǹkan kan ló mìsì mọ́ nǹkan kan tó sọ wá dé yẹn. Gbogbo wa náà kẹ̀dẹ̀rí à ń wá ẹni tó dá wa ni la ṣe ń ṣe ẹ̀sìn. Gbogbo wa ń wá ẹni tó dá wa la ṣe ń ṣe ẹ̀sìn. À ń wò pé báwo lójú wa ṣe wà níbi tó wà ní, báwo lẹ́sẹ̀ wa ṣe wà níbi tó wà la ṣe ń wọ́ lọ́hùn pé ó jẹ́ ká lè máa sin èèyàn tó ń gáìdì wa. Ànígbà míì dẹ̀ wà tẹ́ pé èèyàn máa fẹ́ sọdá mọ́tò, èèyàn máa fẹ́ sọdá títì tí ó máa kú díẹ̀ kí mọ́tò yẹn báyàn. Gbogbo àwọn tó bá wà ní sọ́fà ń dìjọ́ máa sọ pé Ọlọ́run ló yọ ẹ́ o, Ọlọ́run ló yọ ẹ́ o, Ọlọ́run ló yọ ẹ́ o, máa lọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ o. Òun ni gbogbo wa ṣe ń wáyé, àti pásítọ̀ àtàfà àti bàbá àtẹni tó ń ṣe ìṣẹ̀ṣe, gbogbo wa yìí à ń wá Ọlọ́run ọba náà ni. Èwo wá ní déédéé ohun tó yẹ ká máa ṣe gangan? Mùsùlùmí lèmi, mùsùlùmí tó dẹ̀ dájú ni mí. Òun ni pé èwo ló ṣe pàápàá. Mr. T. Felix, àbí tí mo gbà. Mi fẹ́ kẹ́ attack mi o. Because mo fẹ́ kẹ́ ẹ má wọlé kò sẹ́ni tó máa attack yín bí. Mi fẹ́ kẹ́ attack mi, mi fẹ́ kẹ́ attack mi, ẹ má attack mi. Mo fẹ́ kí o gbọ́. Nǹkan tẹ́ ẹ sọ ti yé wa, mo sọ pé ẹ tún lè fi ara yín. Ṣé mo lè mute? Ẹ má mute, ẹ ó kú máìkì yín. Ṣé ẹ ń gbọ́ nǹkan tẹ́ ẹ sọ? Now mo wà pẹ̀lú yín. Nǹkan tẹ́ ẹ sọ is a very good question. Now ṣé Ọlọ́run tó dá gbogbo ayé, is he all knowing or powerful? I will say powerful. Is he all knowing, omnipresent, omnipotent? Kò lè gbogbo ẹ̀ náà ni mo wà lára Ọlọ́run. Yes or no? Yes. Okay. So ẹ fún mi ní example ibi tí Ọlọ́run yẹn tó ti sọ pé kí gbogbo ayé máa sùn ó. Tó sọ pé ìsìn ní o lòun fẹ́ o, nǹkan tóun dá o, kọ́ máa sìn o. Ẹ ṣe. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tóun dá ni mo sọ o. Ẹ ṣe mo nífẹ̀ẹ́ question tẹ́ bí mi yẹn. Ṣé mo pé bẹ́ẹ̀ ṣe wà yìí kò sí ohun méjì. Ẹ fún mi ní evidence mi sọ pé bí mo ṣe wà ẹ̀yin fún mi ní evidence ibi tí ó sọ. Mo ń bọ̀ wá sà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ máa fún yín ní regard yín. Mo dẹ̀ fẹ́ kẹ́mi náà kẹ́yìn náà máa fún mi. Èmi ò kí ń prolong the matter. Mi ò prolong matter. No, ẹ má attack. Ẹ ní sùúrù. Kò sí ọlọ́wà tí ẹ kọ́ bẹ lọ́wọ́ mi ni tán fi attack yín. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn. Ẹ ṣe wá defensive ṣáàjà yín já ni. Ẹja tèmi ò ní jala yín. Ó yẹ calm down táyà yín bá ń já. Ẹ calm down. Ẹrù bà mí. Now. Ó yá ẹ leave story. Ṣẹ́rí gbogbo ohun tí mo gbé. Ẹ ní sùúrù ìbéèrè tí mo béèrè ní kẹ́ dáhùn. Ẹ fún mi ní evidence ibi tí Ọlọ́run tó dá gbogbo ayé o tó fi sọ pé kí gbogbo nǹkan tó wà ní gbogbo ayé máa sìn òun. Inú Al-Qur'an. Al-Qur'an sọ wípé takullaha akọtikọtihi wala tamutuna illa wa antum muslim. Okay, ẹ bá wa tún sí. Àyà yìí sọ pé ẹ bẹ̀rù Ọlọ́run ọba o gẹ́gẹ́ bá ṣe ní kí ẹ máa nípa ìyà Ọlọ́run ọba. Ẹ bẹ̀rù Allah. Ẹ má bínú. Allah ló wà ń bẹ̀. Allah ló wà ń bẹ̀. Takullaha. Ẹ bẹ̀rù Allah kì í ṣe Ọlọ́run. Kì í ṣe tákù Ọlọ́run. Ó ti yé yín. It is takullaha. Okay, ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Ẹ máa kà nǹkan tẹ́ ń kà lọ. Ẹ jẹ́ ká ṣe bá. Ẹ má wọ̀ ẹ̀yin kò lè máa ṣe fún wa bí. Ẹ má sọ pé ẹ fẹ́ máa wá máa sọ nǹkan tá a bá ṣe. Mr. T. Philip. Obìnrin ló ẹni Taofik. Mr. Taofik, Mr. Taofik, ẹ chill. Èmi wàhálà mo chill pẹ̀lú yín. Ẹni sùúrù, ẹ chill, ẹni sùúrù. Ẹni mi tí ní ká ẹ sọ̀rọ̀, ẹni sùúrù, ẹ kọ́kọ́ chill náà, ẹ chill. Ṣé rí bí báyìí? Yorùbá lẹ̀ ń sọ, ara wa nìyí, ọmọ ìyá wa nìyí. Ẹ jẹ́ ká fi ọmọlúàbí bára wa ní àtúrọ̀sọ. Kojú àbáyín kó tẹ́ bá fẹ́ lọ́wọ́ náà wà ń bí báyìí. We are here for you. Nobody is going to insult you. Kì í búyàn bí báyìí. Tẹ́ bá dẹ̀ béèrè question lọ́wọ́ yín, n táwọn ò fẹ́ ni pé
kẹ́ ẹ máa lọ sóṣogbo kẹ́ ẹ wá lọ máa gba ọ̀nà rẹ̀ àbí kẹ́ ẹ máa gba Badagry ẹ fèsì ọ̀nà Ìbàdàn fọ́nà Òṣogbo àfẹ́ gbogbo àwọn ẹjọ́ àgbàlagbà ni yín níta bá bí yín ni kẹ́ ẹ dáhùn níta bá bí wá la máa dá yín lóhùn tẹ́ bá tí ò bá yé yín eléèbéèrè yìí kò yé mi so ẹ calm down ẹ chill ẹ feel relax àwa ń bì báyìí fún yín ẹ jọ̀ọ́ bàbá mi ẹ ṣeun ẹ open mic yín sìn. ẹ ṣeun gan ó yẹ ẹ open mic wá ẹ bọ́ wá tún nǹkan tẹ̀ ẹ sọ yẹn èmi ò tiẹ̀ like argument mo máa ń agree pẹ̀lú àwọn èèyàn ó yẹ tún nǹkan tẹ̀ ẹ kà yẹn. mo fi Ọlọ́run bá bẹ̀ yín. ẹ má wọrí ẹ kọ́ lọ́lẹ̀ èmi ò lẹ́sìn. mo fi Elédùmarè bẹ̀ yín ẹ má wọrí. ẹ fi Elédùmarè lẹ̀. mo fẹ́ stand to your own standard because of nǹkan tí mo fẹ́ get àti tí mo fẹ́ learn látọ̀dọ̀ yín mo fẹ́ learn ni bọ́ ẹ fẹ́ jẹ́ kí n learn. ẹ má wọrí à ń ṣe tíṣà bí à ń engage ni àjọ ní lára wa ni. mi ní ká yà ọkàn mọ́ fún yín. ẹ má èmi nìkan ní kẹ́kẹ́. ṣẹ́rí tí mo fẹ́ lọ sí. Tifilis ẹni sùn Mr. Tifilis ẹni sùn. ẹ farabalẹ̀ ẹ calm down ẹ ti gbé ohun obìnrin tó dùn ohun obìnrin máa ń kà náà sọkùnrin ni ká nípò obìnrin tó value ọkùnrin tó value obìnrin. èmi àti yóò argue omi báyìí náà. èmi náà fẹ́ lẹ́nu. ẹ fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀. ẹni sùúrù ẹni tó ní platform sọ pé ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ẹ lè sọ nǹkan tá a máa ṣe ń jí ẹ̀yin lè máa ní sùúrù. ṣètìrínsìn. Tifilis ibi tá à ń lọ ni wípé ó yẹ tú nǹkan tẹ́ ẹ kà yẹn mo fẹ́ mọ̀ ní Yorùbá kí n bá lè gbà tó bá yẹ pé nǹkan tẹ́ ẹ sọ yẹn lóòótọ́ ni mo máa agree pẹ̀lú yín. ó yá mo ti gbọ́. ẹ sọ pé kí gbogbo ẹ̀ka Quran pé Quran sọ pé kí gbogbo ayé kó sin Ọlọ́run kó sin Allah right nǹkan tẹ́ ẹ kà fún wa nìyẹn. Tifilis ẹ wà ń bẹ̀. mo wà pẹ̀lú yín mo gbọ́ ẹni ẹ ti ní tí bá ti fẹ́ sọ̀rọ̀ nsìn ẹ máa ní mo sọ̀rọ̀ jù mo ti dákẹ́ mo mọ̀ dákẹ́ fún yín. èmi máa mú tún máìkì mi ẹ tún kà kẹ́ wá tu ẹ má ṣàlàyé o ẹ tún kà kẹ́ tu ni mo sọ ẹ ṣeun. ya ayyuhal lazina amanu taqullaha aqatikoti wala tamutuna illa wa antum muslim. Allah ó ní mo pe gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ń sìn àwọn Ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe ní kẹ́ máa sìn wá ìyẹn Allah ló ń sọ bẹ́ẹ̀ fana Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ páyà èmi Ọlọ́run bá o gẹ́gẹ́ bá a ṣe ní kẹ́ páyà wa nínú àwọn ohun tá a ní kẹ́ má ṣe àti tá a ní kẹ́ má débẹ̀ àti tá a ní kẹ́ má sọ níwà níṣe sí ó wá ní àmọ́ tẹ́ bá lè ṣe yìí o wala tamutuna ẹ make pé ẹ kú alimotu wàlá tamutuna illa wa antum muslim ó ní ẹnìkan nínú yín o kò gbọdọ̀ kú àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí fakọt wàá sọ but ṣẹlẹ àyà tí mo kà í mi ò fẹ́ mi ní ká ní àyà mọ́ because ó ní nǹkan tí mo fẹ́ bí ní bá lè gbà mí láyè kí n bí I will be so happy in this platform. ẹ jẹ́ ká do one or two things at a time mo fún yín sọ kẹ́ fún mi ní evidence tó sọ pé gbogbo ayé gbogbo nǹkan tó ń dá láyé kó máa sìn òun ìgbà tẹ́ máa fún mi ní evidence sí ọ̀tọ̀ nìkan tẹ́ ń sọ àwọn Muhammad àti eré Arabia ìtàn wọn lọ site mi dẹ̀ fẹ́ argue because èmi ò ní mọ̀ mi ṣe ṣe àìkí mi dẹ̀ ń ṣe àfà tó yẹ yín ẹni pé mo admit nǹkan tẹ́ sọ ń sìn because mi ò fi bẹ́ẹ̀ ní mọ̀ nǹkan tẹ́ sọ fún mi gẹ́lẹ́ òun ni mo fẹ́ gbà so tí Allah bàbá yìí ti ṣọ́wọ́n bẹ́ẹ̀ ó lẹ́yìn kóhun ti ní pé kí lẹ sọ sọ. àwọn náà ó lẹ́yìn pé wọ́n ní pé àbí nǹkan wọ́n sì Tifilis ṣe wà ń bẹ̀. ó ń bọ̀ bàbá ètò láyé o bàbá ètò láyé. bí náà mi ò kúrò ń bí báyìí. ẹ wà pọ́ọ̀sì ní mi ìmọ̀kọ́tẹ́ ṣe so àwọn ẹranko ẹ̀sìn wo ni Allah sọ fún àwọn ẹranko kan máa ṣe. Mo agree ok gbogbo nǹkan tẹ́ sọ yẹn Allah ó sọ pé kí ẹ tó ó sọ pé kó páyà òun kán sí òun gẹ́gẹ́ bí nǹkan tẹ́ kà fún wa nìkú náà bẹ́ẹ̀ de ṣe tú ni mo ṣe gbà so àwọn ẹranko ń kọ́ ẹ̀sìn wo ló sọ pé kán máa ṣe àbálà kan ló dá àwọn ẹranko. Àkàrà ogun ọlọ́jà rẹ̀ yín pẹ́. bẹ́ẹ̀ àṣẹ òrìṣà ńlá. ẹjọ́ ń tọrọ Ọlọ́run ẹ yọ̀ǹda mi. ẹ má yẹ ká yan no ẹ ti lè lọ sí yìí o. mi ò lọ. ẹ fún 2 minutes. ẹ máa gbọ́
ẹ máa gbọ́ mi ò ìbéèrè lọ tí mo sẹ́ni béèrè ẹ máa gbọ́ ẹ ṣe sùúrù. ẹ̀sìn wo ni àwọn àkàrà ẹranko ogun ń ṣe fún àkàrà Allah ogun àti pé ta 2 ló dá àwọn hours mo wà ẹranko pẹ̀lú yín 2 hours mo wà pẹ̀lú yín ní ọkọ̀ tí mo ṣe ẹ dáhùn lọ́wọ́ béèrè tọ̀dọ̀ mi ẹ máa gbọ́ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù mo ráyè tí ń lè ní. mo agree sí yín náà ẹ máa gbọ́ ẹ ní sùúrù pẹ̀lú mi o. èmi ní sùúrù pẹ̀lú yín ẹ máa lọ ẹ ní sùúrù mo mi ò lọ ẹni ẹni pé mi ò èmi mo sọ ní pé mi mọ̀ nípa Islam ẹ ní sùúrù mo sọ pé mi mọ̀ nípa Islam nǹkan tí mo sọ pé nìyẹn mo fẹ́ ẹ̀sìn wo làwọn ẹranko ń ṣe àti pé ta ló dá àwọn ẹranko lẹ́sìn Ọlọ́run ní káwọn ẹranko sí òun. olùkọ́ ẹ̀kọ́ sí òun why Ọlọ́run ní káwọn ẹranko sí òun. kí ló dé ṣáwọn ẹranko ò nẹ́mì ni àbí wọn kì í bí. ẹ̀yin lè máa ágíù pẹ̀lú mi sìn pẹ̀lú làákàyè tẹ́ ni pé ṣáwọn ẹranko ò kì í bí wọn ẹ ṣe sùúrù ẹ̀yin ní làákàyè ṣáwọn ẹranko ò kì í bí mọ Ọlọ́run fún yín ẹ máa gbọ́ Ọlọ́run fún ẹ̀yin ní common sense ẹ̀yin ní common sense ẹ̀ ń bí ẹ̀ ń sọ sí aláwọ̀ pé kò kí í ṣe Ọlọ́run ọba ṣé bí common sense lè fi hági ẹranko ò lè ṣe bẹ́ẹ̀ àgbò ò lè ṣe bẹ́ẹ̀ màálù ò lè ṣe bẹ́ẹ̀ báwo lẹ ṣe mọ̀ ajá ò lè ṣe bẹ́ẹ̀. báwo lẹ ṣe mọ̀. Mr. Taofik èmi ò like bẹ ṣe engage yìí o I don't ẹjọ́ we don't do èmi máa já yín bọ́lẹ̀ tí wàhálà yín bá fẹ́ we don't do like this here. I thought you fẹ́ wá sọ̀rọ̀ kádẹ́ ìgbà kan tó sọ bẹ́ẹ̀. You are not behaving like bàbá mi behave be adult you are not behaving like an adult you are just ṣọmọ primary 1 you lè lo 2 hours tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa engage yín mo máa já yín bọ́lẹ̀ we don't do like this here. Ẹ jẹ́ ká máa tó bá bí yín ẹ dáhùn tẹ́ bá mọ̀ fine tẹ́ bá ti sọ ti yín tán ẹ mute ẹ wá ṣe àwọn tó ń gbọ́ 460 people ló ń gbọ́ wa tá bá wá ń pariwo léra wa lórí báwo ló ṣe fẹ́ learn. We don't want that. Sí nílé kéwú, the cinema. We are learned gbogbo àwọn tàwé bá pátápátá. We are learned people. Chill, calm down. Bẹ́ẹ̀ni. You are not drunk, man. Ẹ ṣeun. Tẹ́ bá lè dáhùn yẹn ká ní pé ẹranko ṣóye yín lè dáhùn. Èmi fẹ́ béèrè lọ́wọ́ yín pé kí ló dé tí aláàfin ètì ẹlẹ́dẹ̀. Ṣóye yín that's my first question. But ẹ tún pé ẹranko ò nẹ́sìn. Mo tún agree yẹn fún yín. Mo wá fẹ́ béèrè ẹjọ́ Adam àti yálàyà yín àwáò ẹ̀sìn wo ló ṣe. Ìbéèrè kejì nìyẹn yálàyà yín àwáò àti bàbá yín Adam ẹ̀sìn wo làwọn ṣe. ẹ̀sìn Islam ló ṣe. ẹ̀sìn Islam ẹ fún wa lẹ́rìí. ànábì Ọlọ́run ọba là ànábì Adam. ẹ fún wa lẹ́rìí ẹ̀rí proof. ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ náà I'm going. Ànábì Adam ànábì Ọlọ́run ọba ni gbogbo wọn tó bá ti jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba kò sí ẹ̀sìn míì lánàá fáríkò báyìí muslim lánàá fáríkò báyìí prophet kò sí ìyàtọ̀ láàrin gbogbo wọn pé bí ààyè kan ẹ̀sìn Christian ni àbí ẹ̀sìn Judaism ló ń ṣe ni àbí kíní ni gbogbo wọn pátápátá Ọlọ́run bá ló rán wọn wá sáyé fún wa mùsùlùmí dẹ̀ lẹ̀sìn tó ń ṣe àwọn èèyàn ni a máa ń change torí tí mi bá sọ̀rọ̀ kan jáde ńsìn tẹ́ni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi bá fẹ́ tún sọ nǹkan mi ló máa sọ tí di ọ̀rá wọn bá fẹ́ sọ nǹkan mi ló máa tún sọ òun ló fi mú ẹ̀sìn tó fi ń dipò ń yàtọ̀ tí mo bá dẹ̀ kírun bíbá ẹ̀sìn tẹ́lẹ̀ mi máa gbé lọ sí the other side á ti yọ díẹ̀ á ti yọ méjì ń bẹ̀ òun ló fi dàbí pọ̀ àwọn èèyàn sọ pé ẹ̀sìn anabi Musa ọ̀tọ̀ ni anabi Isa ọ̀tọ̀ ni gbogbo wọn pátápátá mùsùlùmí ni gbogbo wọn pátápátá gbogbo anabi Ọlọ́run ọba bó ṣe pọ̀ tó mùsùlùmí ni gbogbo wọn pátápátá kò sí nǹkan kan tó yàtọ̀ láàrin gbogbo wọn ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ fúnra yín mùsùlùmí ni níjọ́ tẹ́ ń bẹ́nu ìyá yín ẹ dorí kodò sínú ìyá yín ni tẹ́ ń ṣe tẹ́ ń kí ọlọ́ tẹ́ ń kírun nínú ìyá yín ẹ̀yin fúnra yín tẹ́ ń bá mi sọ̀rọ̀ mùsùlùmí ni níjọ́ tẹ́ ń bẹ nínú ìyá yín òun ni pé ihun tí mo fẹ́ tíra láti sọ fún yín ni pé ṣé mo pé gbogbo questions tẹ́ ń bí mi látàárọ̀ yìí ìròrí pé ẹni common sense lẹ ṣe ń bí mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi. sọ afẹ́kẹ́ sọ̀rọ̀ ni ẹ sọ̀rọ̀ dáadáa. náà ẹ ṣe ìròrí pé ẹni common sense lẹ ṣe ń lè máa argue gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń argue Ọlọ́run fún yín ní common sense ó jẹ́ kẹ́ ẹ lè jẹ́yàn tó máa ronú lẹ ṣe lè máa sọ pé báwo ni mùsùlùmí ṣe máa mùsùlùmí tó àmì èèyàn tó wà láti Saudi ṣe máa wá sí Nàìjíríà lọ́dọ̀ àwọn Yorùbá tó máa ní kó máa sin òòṣà tó ń sìn níbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́nu yín lọ́hùn tẹni òṣàlàlà o now ìtòpẹ́ ní common sense lẹ́ṣẹ̀ ronú bẹ́ẹ̀ tábàdẹ̀ wá wò dáadáa nílẹ̀ Yorùbá yìí a ní tíra tá a lè sọ pé tíra tó lè tọ́ wa sọ́dọ̀ Ọlọ́run balẹ̀lẹ̀ apart from pé gbogbo àwọn nǹkan ìṣẹ̀ṣe tọ́wọ́n bàbá wa ń ṣe
tó fi máa ń gbara wọn lẹ̀ tó bá di pé bóyá wọ́n ní 1 or 2 problems tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ládùúgbò á ní kó gbé oró tí nǹkan kan bá ń ṣe á ní kó bu ilé á ní kó ṣe wájú á ní kó ṣọ̀hún kò sí ohun méjì tó fi ń ṣe ń gbà nítorí pé wọn ò mọ pàápàá Ọlọ́run bá lọ́ ṣe ń ṣe. mi ò ráyè gbogbo wọn tí màá ń ṣe ìbéèrè tàbí lọ ìpẹ́ fún wa evidence wípé Adam ló ṣàlàyé kí o sí nǹkan tó kàn wá pẹ̀lú àyà tó ń ṣe ìbéèrè tàbí ni pé ṣẹ́rí èmi ò like takiya ó máa ń fọ́ èmi lórí ni ó máa ń jẹ́ kí n wà interested. No, ẹ má jẹ́ kí wọ́n gbogbo tó ń sọ yẹn wọ́n ti derail ẹni sùúrù mi sọ pé yóò sí bí o he derailed from that question. Adam àti Awal ṣé mùsùlùmí ni wọ́n? mo ti dáhùn ẹ̀ mo ní mùsùlùmí ni wọ́n tó bá ní ohun tó fẹ́ yọ níbẹ̀ kẹ́ yọ fún mi. ètò ayé ṣe fẹ́ jẹ́ kí n continue abẹ́fẹ́ sọ̀rọ̀. Akara, I continue. ok ẹ ṣeun ṣe o so mùsùlùmí ni wọ́n nǹkan tẹ́ ẹ sọ fún wa nìyẹn àbí? bàbá mi Mr. Stephen's. naam mùsùlùmí ni wọ́n. ok ṣé Adam ó ṣe ṣàhádà? Adam ò ṣe ṣàhádà. báwo ló ṣe wá jẹ́ mùsùlùmí? báwo ló ṣe wá ṣe mùsùlùmí tó ṣe ṣàhádà? Anabi Muhammad sallallahu alaihi wasallam òun lọ́lọ́run fi parí gbogbo ẹ̀sìn àwa mùsùlùmí. báwo ló ṣe jẹ́ mùsùlùmí? Akara ẹjọ nǹkan kan ni mo fẹ́ kẹ́ máa bá mi correct wọn ẹjọ ẹ jẹ́ kán máa lo Allah kán yé lo Ọlọ́run ò mọ ànábì kò sí nǹkan tó kàn Ọlọ́run pẹ̀lú ànábì ẹjọ Allah ní kẹ́ máa lo ẹjọ. ṣe lè ṣe help kan fún mi a ṣe máa explain yẹn fún yín mi ò kàn fẹ́ máa pọ̀ tí aláwọ̀ yẹn ṣe lè sọ bí tí èrè ẹ̀ wà fún mi. mo ṣe máa explain ẹ má wọrí mo máa explain fún yín. Amadébẹ̀yẹ Mr. Philip Amadébẹ̀yẹ ẹ̀yin kọ́kọ́ jẹ́ ká face ẹ̀yin àti àkàrà ògùn tẹ́ bá ti ṣe tán. Yeah, for this conversation ẹjọ Allah ní kẹ́ máa lo ẹjọ. ẹ wá tọ̀rọ̀ lórí Allah ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn tí bàbá àkàrà ògùn bá ti ṣe tán pẹ̀lú yín next person tó máa bá yín sọ̀rọ̀ a máa wá sọ nípa ìlà ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ yẹn so ẹ ṣe tán pẹ̀lú bàbá àkàrà ògùn. ok so ẹ ṣeun gan so ẹ ṣé Muhammed tó ṣe ṣàhádà àbí Adam tó ṣe ṣàhádà? Adam ò ṣe ṣàhádà. ok number two ẹni sùúrù ṣé as a Muslim Adam follow sharia law? ṣé ta ni? Adam àti Hawa ṣé wọ́n follow sharia law? ìpìlẹ̀ ìgbésí ayé nìyẹn. ṣé wọ́n follow sharia law? bẹ́ẹ̀ ni Ọlọ́run kan mí tọ́lọ́run ní irú nísìn inú àlùkò ṣé wọ́n follow sharia law? ó tẹ̀lé. ó follow ok ẹ sọ ìpìlẹ̀ sharia law ṣé ìgbéyàwó ni ṣé bí wọ́n ṣe ń dájọ́ fólè ní àbí ìwò ló follow mẹ́? Alhamdulillah inú sharia law tí anabi Adam alayhi salatu wasalam tó tẹ̀lé ara ẹ̀ ní bíyàn ṣe ń bá àwọn ẹbí ẹ̀ ṣe bíyàn ṣe ń bá ẹbí ṣe. ó yẹ ẹ kà fún wọn. gẹ́gẹ́ inú gbogbo nǹkan ló láṣà àti ẹ̀ mùsùlùmí láṣà. nǹkan tí mò ń béèrè ni pé ẹ sọ pé ó ṣe ṣẹ̀ríà ẹ sọ bíyàn ṣe báyàn ṣe ẹ dẹ̀ ká kóòtù ṣẹ̀ríà yẹn fún wa òfin yẹn nínú ṣẹ̀ríà kẹ́ẹ̀dẹ̀ sọ fún wa nǹkan tó ṣe ń bẹ̀. nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀. ohun tí mo lè because mi ń ṣe àfisọ hadith mi ń ṣe ẹni tó ní hadith dáadáa. gbogbo ọ̀tẹ̀ wá fún bọ́lẹ̀ tí wọ́n ń kà níbọ̀lẹ̀ tí ń rí kà ẹ sọ pé níbọ̀lẹ̀ tí ń rí ṣó wà ní Kùránì nípa Adam mùsùlùmí ni. gbogbo ìṣesí anabi Adam ìṣesí mùsùlùmí ni. bó ṣe ẹ sọ pé ẹ ṣe hadith ṣó wà nínú Kùránì? náà bó wà nínú Al-Qur'an because gbogbo kí ló bí gbogbo question yìí. ẹ má wọ ẹ fi nǹkan tó bílẹ̀. ẹ fún mi ní verse ní èmi fi ní evidence ẹ sọ pé kí n gbà this ẹ fún mi evidence pé ànábì Adam yẹn ṣó yẹ yín àbí Adam yẹn wípé mùsùlùmí ni. ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí Quran 39:12 fún bàbá ẹ bá wa gbé síta ìjọ Quran 39:12. ms máa gbé síta àkàrà ògùn. Quran 39:12 ẹ gbé síta ó yá ẹ fún wa ní evidence èmi máa fún yín evidence pé nǹkan tẹ́ ń sọ nínú Quran ni o nígbè nǹkan tẹ́ ń sọ ẹ̀yin gan ẹ mọ̀ nǹkan tẹ́ ń sọ ẹ ti mú tún nǹkan tẹ́ ẹ ti mú tó. tí Phyllis lọ
Mr. Tiflis ó ti sá lọ. Ó lọ. tẹ́ Mi bá ò ń lọ sọ̀rọ̀ àgbọ̀ ó ṣe mi ò lọ mo lọ wáyà Al-Qur'an nìyẹn ni. Ó yá ẹ ka ẹ fún ṣẹ́yìn ẹ̀yin ní evidence wípé ẹ má kò nídìí kẹ́ lọ wáyà yẹn ẹ̀yẹ kọ́ fún wa evidence nípa Adam is the first Muslim. wà á mọ̀ Bákan látà pàtọ́dọ̀. láì Ẹ ní sùúrù ṣe ẹ fún wa ẹ pè jáde ká gbé jáde ní àsọmẹ́kẹ̀ẹ́ka kẹ́ gbogbo ayé rí wípé Adam is the first Muslim. And I have been commanded to be the first among you of the Muslim, and I am commanded this in order that I may be the first of those who submit themselves to Allah in Islam as a Muslim. Ta ló ń sọ̀rọ̀ yẹn? Adam nìyẹn àbí? And I am demanded to be first of those. Kò ń ṣe Adam ló ń sọ̀rọ̀. Ọlọ́run ó ń review fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Allah ẹ ṣẹ́rí èmi máa sọ fún la ní mọ́kàbá wọ́n ti correct it more than 80 times. Okay, Ọlọ́run review sí Allah. Ẹ tún repeat yẹ. Ẹ máa gbọ́, Allah ó ń review sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Good. Ó ti tán. Okay, ẹ mọ̀ tó ṣẹlẹ̀, ǹjẹ́ ẹ lè sọ pàtó ohun tẹ́ fẹ́ yọ pẹ̀lú Allah ìjáde? Kò sí nǹkan tí mo fẹ́ yọ ń bẹ̀ ẹ kà fún wa kẹ́ẹ̀dẹ̀tu nǹkan tí Allah mí nígbà yẹn níbẹ̀ yẹn. Wa umarata lan akinu awwalal muslimina, and I am commanded to be the first of those who submit to His will. And I have been commanded to be the first among you of the Muslim. And I am commanded this in order that I may be the first of those who submit themselves to Allah in Islam as a Muslim. Okay, as a Muslim, ta ló ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn? Ọlọ́run sọ fún Ànábì Muhammad. Allah sọ fún Ànábì Muhammad. Allah will refuse sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Okay, so àwọn tá a dá síwájú ẹ, ẹni tá a dá síwájú tó jẹ́ first àwọn èèyàn tá a kọ́kọ́ dá tó jẹ́ ìyàwó Adam. Mùsùlùmí lòun náà. nǹkan tí nǹkan tẹ́ ń sọ ní pé nǹkan tá là ń sọ kí lára ń sọ ń bẹ̀ gangan fún Muhammad. Ó ń sọ fún pé Allah ń sọ fún Ànábì Muhammad pé ìyàwó Ádámọ̀ o, èèyàn tó nígbàgbọ́ náà àwọn Ọlọ́run ọba ni. Tó dẹ̀ sọ mí ta rẹ̀. Ṣé nǹkan tó wà nínú ayé àtẹ̀ka yẹn lẹ́ ń sọ yìí? Ó fi rẹ̀ sílẹ̀ fún Allah. Ṣé nǹkan tó wà nínú ayé àtẹ̀ ń sọ yìí lẹ́yìn ká? Ó ní òun fira òun sílẹ̀ fún Allah. Ṣé nǹkan tó wà ìbéèrè tí mo béèrè ṣé nǹkan tó wà nínú ayé àtẹ̀ka yìí lẹ́yìn túmọ̀ yìí? Ok, ó ní apáláṣẹ fún ni. Ta ló paláṣẹ fún ta ni? Allah paláṣẹ fún ta ni? Fún Adam pé kó pé fún ìyàwó Adam. Ṣé Adam ló wà? Adam ni Allah ń bá sọ̀rọ̀ mi. Ìyàwó Adam ló ń bá sọ̀rọ̀. Níbí yìí. Nínú bíbá ẹ̀. Ànábì ń bá Allah sọ̀rọ̀. Nǹkan tí mo kà. Ẹ máa gbọ́ ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Ẹ dúró ẹ tún nǹkan tẹ́ ẹ sọ yẹn sọ ìyàwó Adam ló ń bá sọ inú verse tẹ́ kà yìí ìyàwó Adam ni. Surah 39:12 ìyàwó Adam ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ń ṣe. Ẹ ṣí comment section MS. Àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ eléyìí. Ẹ mọ̀ sí lọ́pẹ́ Mr. Tiflis ìyàwó Adam ni wọ́n bá sọ̀rọ̀ nínú Surah 39:12. Now ṣẹ́rí. Ṣé ìyàwó Adam ló ń bá sọ̀rọ̀ nínú Surah 39:12? Simple question. Ihun tó bẹ́ẹ̀ ni wọ́n ló ń bá sọ̀rọ̀. Ó yẹ ìtún kà fún wa. Ẹ kà láti ẹ kà lé Surah 38, 39, ẹ bẹ̀rẹ̀ láti 11 or 10. Kẹ́ kà fún wa káwọn lọ́wọ́ wí. Is it the translation àbí? Ẹni wọ̀n tẹ́ bá fẹ́ ká kẹ́ẹ̀dẹ̀ tú. Ẹ mọ̀ pé òun ló wà lójú screen yìí o. Òun ni yẹn mẹ̀sí pé sójú screen yìí o. 39:12. And I am commanded to be the first of those who submit to His will. And I have been commanded to be the first among you of the Muslim. And I am commanded this in order that I may be the first of those who submit themselves to Allah as a Muslim. Oh, Sharia yìí. Aya yìí.
aláwo tani Allah ń rí láyà yẹn fún ta ló ń bá anabi sọ̀rọ̀ muhammad ló ń bá sọ̀rọ̀ bí ok báyìí ó yá anabi tẹ̀síwájú. muhammad ló ń bá sọ̀rọ̀ bí báyìí anabi muhammad ló ń bá sọ̀rọ̀ bí báyìí kò ń ṣe àwa ọmọ anabi muhammad ló ń bá sọ̀rọ̀ kò ń ṣe àwa anabi muhammad ló ń bá sọ̀rọ̀ bí báyìí ok sallallahu ó alaihi yá wasallam ó yá sallallahu alaihi wasallam anabi muhammad ló ń bá sọ̀rọ̀ bí báyìí. mo ti àti gbọ́yìn now anabi ni a ti pa mí láṣẹ pé Allah ti pa mí láṣẹ pé kí n submit ara mi sílẹ̀ fún òun gẹ́gẹ́ bíi pé òun ló ṣẹ̀dá òun. submit ara ohun to submit for what. yeah bẹ́ẹ̀ náà ṣe wá ń ó sọ sìn pé to be first. bẹ́ẹ̀ náà ṣe wá ń sìn. kí ó sọ pé submit ara ohun to be alákọ̀ọ́kọ́ kí ni. to his will fún to be first kini to submit himself to be the first who. ṣe mọ̀ pé gbogbo nǹkan ló máa ń ní leader inú group yìí ṣe ní to be leader the first who first what first who. as a muslim now in Islam. ṣé àdìs kí n accept Quran mọ̀ sí àdìs lẹ́yìn accept. ok ọ̀rọ̀ yìí ti yé mi mo ti mọ bí tẹ́ ń lọ ọ̀rọ̀ yìí ti yé mi èyí tẹ́ ń sọ ni pé anabi muhammad ni the first muslim. nǹkan tẹ́mi sọ kọ́ nìyẹn o nǹkan tí Quran sọ ni o ẹ má ti. ibi tẹ́ ń lọ nìyẹn ibi tẹ́ ń lọ ni pé anabi ni the first nǹkan muslim. tẹ́mi sọ ṣé èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ mọ̀ Quran èmi ò mọ̀ Quran mi ì lè kaka Arabic nǹkan tó sọ níbẹ̀ yẹn kí ni Allah sọ fún Muhammad kí ló kọ́mẹ́ndà Muhammad tó bí. anabi Allah sọ fún Muhammad pé a ti pa ẹ́ láṣẹ pé kó o fi ẹ sílẹ̀ fún àwọn Ọlọ́run ọba gẹ́gẹ́ bí àkọ́kọ́ mùsùlùmí. ok so Allah ló sọ. Allah ẹ ṣe ẹ̀yin lẹ mọ̀. so ìgbà tó sọ pé Muhammad Allah pàṣẹ fún tó kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ mùsùlùmí ṣé Allah ṣó ṣe àṣìṣe ni àbó ṣe mistake àbí nǹkan kan kò yé wa tí ó fi kọ́kọ́ tó wá fẹ́ lọ sọ́pá dààmú ni àti pé kẹfún alẹ́ evidence. tí ò fi lò pé Adam ni àkọ́kọ́ àbí. tó fi sọ pé Ádámù la pàṣẹ fún kó kọ́kọ́ jẹ́ mùsùlùmí tó fi sọ pé Muhammad ló kọ́kọ́ sọ fún kó jẹ́ mùsùlùmí alákọ̀ọ́kọ́. àkọ́kọ́ ń bẹ̀ ni pé ṣẹ́rí gbogbo ìgbà tí ọ̀wọ́n ànábì tó ń wá sáyé kò tí ì sí ohun tó ń pè ní ẹ̀sìn pé à ń kírun à ń ṣe nǹkan kan. ok ṣe nǹkan so ìgbà tí ànábì Muhammad sọlá ẹni sùúrù ìgbà tí Ádámù wá sáyé kò tí ì sí nǹkan tó ń pè lẹ́sìn. ọ̀hún kí n kírun gbà yẹn àmọ́ di olè tí tọkọ máa ń ṣe ni pé. ẹ ti agree wípé Muhammad Adam back to our argument wípé Ádámù kì í ṣe first Muslim or is not even ever kò ń ṣe mùsùlùmí because kò kí ń kírun òun forí balẹ̀ fún Allah in fact nǹkan òun nìkan ní òun forí balẹ̀ kò dẹ̀ ka ṣàádà kò dẹ̀ ṣe nìka ìgbà tó fẹ́ fẹ́yàwó ẹ̀ àwa lò hijab kò lo nikab. kò sí anything tí Islam ń ṣe lẹ́nu. Islam ṣe tí Ádámù ṣe in fact according to Quran àwọn ọmọ Ádámù ẹbọ ni Ádámù fi àwọn ọmọ ẹ̀ torí àwọn ọmọ Ádámù wọ́n rú ẹbọ wọ́n ṣe ṣíríkù gẹ́gẹ́ bí nǹkan tí Quran kọ àbí mo parọ́ ní àfà àwọn ọmọ Ádámù gbà tó máa kú ṣé ẹbọ ṣíṣe ṣírík ló gbé láfàwọn ọmọ ẹ̀ àbí Islam. ó kọ́ wọn ní ìbáṣepọ̀ bíyàn ṣe máa ń lò ẹ̀sìn là ń sọ tó wá látọ̀dọ̀ lọ. ẹ̀sìn ṣé ṣírík ẹbọ ṣíṣe ló gbé lẹ́fà àwọn ọmọ ẹ̀ kóhun tó kú. kò kọ́ wọn lẹ́bọ. àwọn ọmọ ẹ̀ ṣẹbọ àbáwọn ṣẹbọ. ṣẹbọ tí mùsùlùmí bá ń pẹ́ wọn lọ́jọ́ sọ́nà. kí lórúkọ ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ méjèèjì ọkùnrin ẹ fún mi lórúkọ àwọn ọmọ mi fẹ́ mọ̀ bóyá tiẹ̀ mọ̀ bóyá ẹ mọ̀ àwọn ọmọ ẹ̀ nǹkan tẹ́ ń sọ ẹ fún mi lórúkọ àwọn ọmọ yẹn kí lórúkọ wọn. àwọn kẹ́ wọ́n ti lọ gúgú orúkọ wọn ètò láyé wọ́n ti lọ gúgú orúkọ wọn o àfáwọn mọ orúkọ ọmọ Adam but tó mọ̀ pé Adam is the first Muslim. arákùnrin yẹn kọ́ ló ń bá mi ṣàlàyé. Malik mú kí yín jàre. bàbá Malik yà ká ẹnu kan ya bàbá yẹn pé kí tún lè léyìn ẹlẹ́bìnrin rẹ̀. ó dẹ̀ fẹ́ tú ìsín pé ọmọ pé àwa lọ ń bá wí bẹ̀ yẹn. bàbá Ìtọ́láyé o mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín kí bàbá yẹn tó dé. mo ń gbọ́ sà. ẹjọ ṣé ẹ máa ń kọ́yàn ẹ máa fẹ́ ṣé bàbá mi ṣé ẹ máa ń kọ́yàn ní takia lọ́tọ̀ nílé kéwù ni ṣé
ó ní ẹjọ́ bàbá mi ẹ clear kiri yẹn ṣé ẹ máa ń tẹ bá nílé kéwú ṣé tẹ bá ti kọ́ wọn kéwú tó ẹ tún máa kọ́ wọn ọ̀nà tó máa gbà máa ṣe tàkíyà ṣé ó ní àbí báwo mo fẹ́ gbé ṣé ó question mi yé yín. ṣé ẹ gbọ́ mi bàbá. ẹ káàbọ̀ ẹ sọ orúkọ fún wọn ká gbọ́ o. naam à ń gbọ́ yín yá. naam orúkọ wọn pàtó ní Islam orúkọ wọn pàtó ní Islam mi ò lè sọ àmọ́ mo mọ̀ pé is Cain and Abel. Cain and Abel lórúkọ ànábì Adam nínú Quran. inú orúkọ tí èmi inú àdìtì nǹkan ṣé Cain and Abel náà lórúkọ ànábì Musa. Ànábì Musa ò ń ṣe kò ń ṣe Musa lórúkọ ànábì Muhammad. ṣé Abraham nínú Quran lórúkọ ànábì Musa àmọ́ bí Ibrahim mo fẹ́ sọ. Ibrahim lórúkọ ànábì Muhammad. kò ń ṣe Abraham àbí. no kò ń ṣe Abraham. no orúkọ language. ok ṣé if lórúkọ Awal ni àbí Awal. Awawu ni kò ṣe if. kò ṣe if náà. so báwo ni Awawu ṣe wá bí Cain and Abel. ṣé kí n sọ tọ́tọ́ abẹ fún mi. ẹ máa sọ ìtàn ó kí lórúkọ ẹ sọ pé ẹ make a statement ẹ sọ pé Adam kò fi ẹbọ ṣíṣe lẹ̀ fún àwọn ọmọ ẹ̀ ní pé Islam ló fi lẹ̀ fún mo dẹ̀ agree èmi dẹ̀ sọ pé kẹ́ fún mi lórúkọ àwọn ọmọ yẹn ká tẹ̀lé mọ̀ bóyá ẹ mọ àwọn ọmọ yẹn àbẹ́mọ ẹ mọ nǹkan tí ẹ mọ̀ tán àwọn ọmọ yẹn gan ẹ mọ̀ kọ́ lọ́sí. mo sọ fún yín sí pé èmi sọ fún yín sí pé ẹ lè google ẹ jẹ́ kí no kò ní ìdíkẹ́ mo google ẹ jẹ́ ká google ẹ jẹ́ ká jọ google papọ̀. ó yẹ ká google ẹ jẹ́ ká but nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé. ó yẹ google máa help. ó yá bóyá kí n sọ ọkọ fún yín. ẹ google ẹ mo fẹ́ wò bóyá Cain and Abel ni. yá mo ti gbọ́. What are the names of son of Adam according to Islam? Sons of Adam according to Islam. Kí lẹ rí ń bẹ̀ bàbá? Kí lẹ rí ń bẹ̀ according to Islam? the same thing ló gbé wá. wọ́n sọ pé Gumi and Bendis lórúkọ àwọn méjèèjì. no the same thing ló gbé wá. kí lorúkọ wọn bá lọ́ṣẹ́ ń pè according to Islam ní Arabic language kò ṣe ní Canaanite language. hello. Kanabila àti Anabila. ẹ ṣeun gan ṣé Kanabila àti Anabila ṣé wọ́n ṣe ẹbọ ṣé Allah ọ̀dà wọn kí wọ́n ṣe ẹbọ àbí kán má ṣe ẹbọ Allah gangan tó fẹ́nu ẹ̀ sọ fún ránpọ̀kè kí wọ́n ṣe ẹbọ. Allah nífẹ̀ẹ́. no ìbéèrè tí mo béèrè ni pé ṣé Allah ṣó ọ̀dà wọn kí wọ́n ṣe ẹbọ fúnra rẹ̀ according to nǹkan tó fún Adam lọ́wọ́ ṣó ọ̀dà wọn pé kí wọ́n ṣe ẹbọ ṣó sọ fẹ́nu ẹ̀ rẹ̀ sọ fún wọn pé ànábì Kanabila àti Anabila ẹ ṣe ẹbọ fún mi o. ok ẹ jẹ́ ká ṣe báyìí kíyàn gbé ẹbọ láyé àtijọ́ nígbà tí o ti ṣẹ̀sìn kò ń ṣe ẹbọ kò ń ṣe ṣe. ìgbà wo lẹ̀sìn wá dé ìgbà tí Ànábì Muhammad dé sallallahu alaihi wasallam tó di pé lọ sí Gabriel Irai tó lọ gba ẹ̀ràn wálé lọ́lọ́run ẹ̀ṣẹ̀ jẹ́ kí ẹ̀sìn pé fún gbogbo àwọn àjẹ́ mùsùlùmí. ká ní pé àsìkò Ànábì Muhammad lẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ dé tó yẹ pé àwọn tó kù kò sẹ́sìn kánàbí Muhammad tó dé báwo wá ní Adam ṣe jẹ́ mùsùlùmí. now ẹ̀sìn Islam mo like question tẹ́ bí mi yẹn ṣe rí ọmọ àpè kíní kan ní ìmísí olóńkan kíní kan tó ń pèsè máa sọ. àkàrà wọn tó lọ àkàrà àfa tó lọ ẹbọ according to Islam kẹkẹ tó lọ ẹ má bínú jàre according to Islam kò sígbà tó wọn tá láàyè ọdún ẹbọ kẹngẹs kò sí nínú Islam kò sí nǹkan tó ń jẹ́ sí pé àwọn tó ń gbẹ́bọ kó tó di pé Islam dé wọn kò lẹ́ṣẹ̀ nǹkan tí Quran sọ ni pé walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ó ní òun ti gbé òjíṣẹ́ sí gbogbo àtàwọn tó ti ń wá tipẹ́tipẹ́ gbogbo nǹkan tó purpose tó máa fi ń gbé wọn dìde gbogbo tó máa fi ń gbé wọn dìde ni pé kán lè sọ àwọn èèyàn pé kí wọ́n má ṣe bọ
ṣe ti understand. Now. So kò sí nǹkan tó ń jẹ́ sí pé láti fi escape kẹ́ wá sọ wípé àwọn tó ń ṣe bọ tẹ́lẹ̀, you understand. So àwọn tó ń ṣe bọ tẹ́lẹ̀ kó tó di pé Islam dé is nothing, no, is something, no. According to Islam, gbogbo nǹkan tí Allah claim wípé òun ti torí ẹ̀ gbé àwọn òjíṣẹ́ dìde fún òun náà ni pé káwọn èèyàn má ṣe bọ. Ó dàbọ̀ ẹ máa ṣiṣẹ́ yín. now afa ṣé mùsùlùmí ni? ẹ̀yin àtàfà kan ló ń sọ̀rọ̀. ok now mo fẹ́ sọ ọkọ fún yín. so ẹ̀dùn ṣẹ́ni tó bá ti gbọ́ Arabic ń sìn automatically àfà ni. ṣèbí èdè ẹ̀dẹ̀ má náà bínú ẹ má wọ̀ ẹ. ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín. kẹ́rí ìmọ̀ dá nǹkan pọ̀ pẹ̀lú Allah. ìbéèrè tí mo béèrè ká ní pé Muhammed ló gbé ẹ̀sìn wá kò sí ẹ̀sìn láyé àtijọ́, Musa kò ṣẹ̀sìn, Musa kò ṣẹ̀sìn, tó yẹ yín. báwo ni ó ṣe jẹ́ pé Adam ó wá jẹ́ Muslim? ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín ní kẹ́ dáhùn. Even the security gone again. Don't cut your hair. Security. Should we calm down? ẹ mọ̀ tó ṣẹlẹ̀, mo wà níbi iṣẹ́ mi, màá wọlé padà sórí platform yìí, ẹ jọ̀ọ́ ẹ fún mi ní some minutes ẹ jọ̀ọ́. Make sure mo ti follow tẹ́ bá padà máa wá fà yín, so ẹ gbúdọ̀ padà. àwọn bíbú yìí tẹ́ bọ́ máa pa irọ́. wọ́n jẹ́ mọ́kọ́ tó ń dùn. ó dẹ̀ pé àwọn mo ń gbọ́ yín. ẹ máa sọ̀rọ̀ yìí. tẹ́ bá rí wọn ẹ máa rò pé wọ́n wà intelligent. They will present themselves as an intelligent person. Even when you look at them, you will see look at this man. Kò sí nǹkan empty. Ẹ wo bó ṣe wálé ẹ̀kọ́ ẹ máa wò pé mo pa àtìlẹ́yìn gidi. Ẹ wo àwọn ọ̀rọ̀ kábìtì bàbá Malik gan yàká pé kí ló dé ẹran ilé pọ̀. Ṣé ẹ mọ̀ pé ẹ kàn imagine pé àwa ò mọ Quran. Ṣé ẹ mọ̀ pé bí ìbá ṣe lò fún wa nìyẹn pé ìyàwó Adam ló mùsùlùmí àti irọ́ inbuild nírọ́ yín inú ẹ̀jẹ̀ yín ló wà. Ẹ ká san o, ẹ kò ṣẹ́rú àlà ní àbágúntàn Jésù. ọmọ Yorùbá ni mo. ọmọ orúmọlẹ̀ wo. láyé mo kí yín ẹ ká san bàbá mi. ọmọ orúmọlẹ̀ wo ni. ẹ rí pé mo kọ ọmọ ọba síbẹ̀ so ọmọ àwọn Fúlàní náà máa ń aládé ni. ọmọ orúmọlẹ̀ wo. ó lè kọ́ bọ̀tẹ̀ mi mọ̀ pọ̀ ọmọ aládé ni mi. ọmọ orúmọlẹ̀ wo. from Ondo State. irúmọlẹ̀ wo. òrìṣà wo. ṣé ní agboolé àbí ní ìdílé? nídìí agboolé yìí. ọba nílùú wa gbogbo òrìṣà tó wà nílùú lọ́ba ń ṣe so kò ní kan lọ́tọ̀. ok gbogbo òrìṣà tó wà tí wàá ń lu yẹn. accepted right ẹ ṣeun ẹ sọ ọmọ tẹfẹ sọ ọba. fún ètò ìní ìmúkan ni pé kí n dá sí dẹ́ pé ẹ kúṣẹ́. ètò yìí jẹ́ ká kójú many people là sí àwọn kan tá a mọ̀ tẹ́lẹ̀. So especially someone like me for the past like a year, mo ti follow program yìí. So it has really helped. Ó help gan. So a dúpẹ́ lọ́wọ́ MS Bàbá Olówó Èkó, Ancestor, Àkànbí Ọlọ́ba, everybody, Big Joes, everybody. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kàn rí nǹkan tí mo kàn wò maybe well it's good náà pé à ń ṣe lóòrèkóòrè but mo kàn máa wò pé ìgbà míì ṣẹ́rí tí ilé bá ti kún yẹn ó máa ń wà very educative and we gain so much. Tẹmọ ẹjọ mo kàn bẹ̀ àwọn bàbá wa yòókù. Tẹmọ kò possible kan máa wà bí all the time but when they are here is so much we gain so much when they are around. Like nǹkan tí mo kàn ń wò ni pé like ẹ̀sìn ẹ sọ nípa though I sọ nípa Christian be much it's mainly about Islam. But I rí pé Islam is all about lie, irọ́ ni gbogbo ẹ̀ pátápátá. Nípa because lẹ́ẹ̀kan tẹ́ ń bá àfáà yẹn sọ̀rọ̀ tó ń sọ nípa Adam and Eve. Adam and Eve were just ọkọ̀ lọ copy ẹ̀ láti inú Bíbélì sínú Quran ni. Bible came I think 600 years before Quran. So òun ni ò ṣe yé bọ̀bọ̀ yẹn nǹkan tó máa sọ but wọ́n ti parọ́ yẹn fún Muslim láti kékeré náà ti ń sọ fún wọn pé Adam Mùsùlùmí ni èmi á sọ pé Abraham Mùsùlùmí ni all those things so it shows pé lies ni gbogbo nǹkan tó wà nínú Islam from A to Z
so ẹ jọ̀ọ́ àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa ronú dáadáa ká rori wa because Yorùbá ẹ ní má sọ pé ẹ jọ sà a mọ̀ pé irọ́ ló wà nínú Islam ẹ má sọ pé religion sà ẹ má bá wa pè bẹ́ẹ̀ irọ́ ló wà nínú religion. Yes ẹ jẹ́ kí n ṣàlàyé àárín ibì kan fún yín àǹtí ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan fún yín ṣe rí àwọn kankan wà tó easy láti defend irọ́ máa ń difficult láti defend to defend irọ́ ó difficult mọ àwọn kan wà tó ṣe defend òun ṣe lò bẹ́ẹ̀ ṣe rí religion méjèèjì ẹ̀ tá a bá wò wọ́n ó yàtọ̀ síra pátápátá but we don't need it we don't just need both but tá a bá wo ẹ̀sìn àbáláyé wa ó wà spiritual ṣe yín tó bá dífá fún yín á ní pé kẹ́ lọ bọ gbá kẹfìkíní kẹ́ bọ that spirit on lọ sí spirit yín nìyẹn náà pé kó wá ṣiṣẹ́ fún yín that spiritual ẹ̀sìn ó yàtọ̀ sí ẹ pé òun ni like mo ṣe sọ òun ló ṣe máa ń difficult fún Islam you can't defend Islam it's indefensible you cannot defend it because kò wá spiritual at all there's no spirit in it it's just ìṣe àwọn ọmọ Lárúbáwá tó kàn mú wá táwa tó mú wá bá àárò dáadáa àárò ká tó gbà so bí dà pé èdè tó fi gbé kalẹ̀ kò yé anybody wọ́n kàn ń ṣe ni but now tó yẹ pé ojú ti wá là tá ti interpret everything into our own language into English and Yoruba now we see pé kò sí nǹkan kan náà it's just lie and lie and lie. So I'm just here to appreciate you for the good job you are doing. Ẹ là wá lójú so nǹkan yé wa better than before because I didn't even know that èèyàn kan lè máa sọ gbogbo nǹkan tí àwọn Mùsùlùmí sọ yìí. It's just funny to me. If I'm orí tí ọ̀gá bàbá wa Malik tó ń fọwọ́ bojú lẹ́ẹ̀kan tó ń ṣe because nǹkan tí bọ̀bọ̀ yẹn sọ doesn't make sense. It does not make sense. Táwọn Muslim gan tó máa ń gbọ́ra wọn dáadáa á mọ̀ pé nǹkan tó ń sọ does not make sense to ọmọ Yorùbá but fún ọmọ Lárúbáwá ó make sense fún wọn because lọ́dọ̀ wọn because à ń gbọ́n sẹ́yìn pé Lárúbáwá lè bá ìyá ẹ̀ sùn irú àṣà pálapàla wo nìyẹn but lọ́dọ̀ wọn ó nọ́ọ̀mà wọ́n ń bá òun náà mú sọ Lárúbáwá kẹ́rì Allah wọ́n sọ pé Allah ló ní agbára jù Lárúbáwá Arab people in the whole world àwọn ló ní the highest tó máa sọ pé kí lórúkọ disabled children not like many medical problems born disabled bẹ́ẹ̀ni àwọn ló you are 100% correct. Because of intermarriage ọmọ ń bá ẹ jẹ́ kí n ṣàlàyé díẹ̀ fún yín ní nǹkan tẹ́ sọ yìí tí mo rí èmi rí fúnra mi ni because mi ò gbé Naija tí mo ti rí nílùú tí mò ń gbé most disabled mo sorry láti máa sọ Arab ni wọn máa wò pé why this ẹ rí wọn lórí wheelchair táwọn tó máa ti àwọn ọmọ yẹn pé why èmi dẹ̀ ó possible kó jẹ́ pé bíbí tó máa fẹ́ra wọn kí cousin máa fẹ́ cousin first cousin kò yẹ second kò yẹ third kí first cousin máa fẹ́ first cousin definitely wàhálà máa wá so ẹ ti rí but lọ́dọ̀ nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àṣà burúkú ni làwa wá rí i pé ó normal lọ́dọ̀ wọn so tẹ bá gbé Muslim tẹ bá gbé Muhammad wá fún wọn ó normal lọ́dọ̀ wọn Muhammad will be the best of mankind fún Lárúbáwá yes he will be the best of mankind because ìwà tó wù yẹn ṣe mọ̀ lọ́dọ̀ wọn ó tún better but lọ́dọ̀ wa is the worst of human being fún Yorùbá kéèyàn kan ọmọ 54 years old man kó bá ọmọ ọdún 9 sùn ìwà burúkú ìwà pálapàla ni kéèyàn lọ kó níyàwó 9 kó fi 9 yẹn lẹ̀ kó tó lọ bá ẹrú sùn kó lọ máa jí bá sùn ìwà pálapàla ni gbogbo yẹn ẹ wo gbogbo ìwà because láti ìgbà tí bàbá wa olówó Èkó tó ti ń béèrè question yẹn ẹ kàn fún wa ní nǹkan dáadáa 5 tókùnrin ṣe fún tí Yorùbá lè rí pé yes dáadáa nílé nobody have got one ọ̀hún tí ìrì ẹyọ kan mú wá ó tìyàn lójú pé ẹ̀sìn burúkú lẹ́sìn kò yẹ kán máa ṣe ẹ ṣe ẹ má jẹ́ kọ́rọ̀ mi pọ̀ jù ẹ ṣe o ẹ kúṣẹ́ o thank you so much.